ọwọ́ ẹ̀ ní gbogbo ọmọ àgbáyé tí wọ́n máa wá níbí kò yí padà o kò sẹ́ni kankan bó ní ọpọlọ kọ́kọ́lọ ẹ̀ pé tó bá débi ọpọlọ ẹ̀ bẹ̀ sí máa dàrú kò ní mú kankan mú bí Ọlọ́run ṣe sọ nìyẹn kò sí àwọn ẹnìkan ló lè ṣe o Táíwò ni o Káyìndé ni o irọ́ pátápátá májẹ̀mú ìyẹn Ọlọ́run lóhun ti dá fún ìránṣẹ́ yìí òun ti dá sí ìlú yẹn májẹ̀mú yẹn ọ̀dẹ̀ ṣe kíni kò ní yí padà ó ní ká máa sọ àṣìṣe sọ láti gbà yẹn bó ṣe rí nìyẹn. Pásítọ̀ Adébóyè sọ pé lẹ́yìn tí àwẹ̀ àwọn kìrìsìtẹ́nì bá ti 100 days nítorí nǹkan wáyé padà Nàìjíríà. Mo ti sọ fún yín ìjọsí mo ní wọn Adébóyè mo kà ọ́ níwọ̀n fún un láyè kó ń gbàdúrà fún Nàìjíríà mo ti sọ mo ní kẹ́ ẹ fún láyè kẹ́ ẹ wá wà bùkú ẹ̀ kẹ́ ẹ wá wẹ̀ tẹ́ ẹ tí mo ti sọ fún tipẹ́ tẹ́lẹ̀ pé wọ́n máa yẹ̀yẹ́ ẹgbẹ̀yìn ni ẹ yẹ ká dúró ká fún lóṣù 5 sí ẹ wá wo àbùkù tó bẹ̀ sí máa kàn ẹ rí pé gbàtí Christian bá parí àwẹ̀ tán ẹ wá máa rí bí òjò bí atẹ́gùn báwọn jàǹdùkú wọ́n sì máa jà ní Nàìjíríà ẹjẹ́ àdìgbà yẹn a máa tún sọ Adébóyè òun ṣe wòlíì Ọlọ́run pásítọ̀ ni tí mo sọ fún yín tó bá lọ́wọ́ bá òun sọ̀rọ̀ ó lè máa rí lálàá kọ́ máa fún tó bá lọ́wọ́ bá òun sọ̀rọ̀ ajẹ́pàdé jẹ̀nu ló ń bá ń sọ̀rọ̀ mi ì jẹ́ rẹ̀ sọ wòlíì yàtọ̀ mú difference wòlíì ń kọ́ tó ń pa orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn orílẹ̀-èdè tó bá ti ń gba pásítọ̀ ń gbọ́ ibẹ̀ ò lè tòrò wòlíì lọ́lọ́run bá ń sọ̀rọ̀ nínú àgọ́ kò sí nǹkankan tó ti ń sìn Adébóyè tó ń sọ̀rọ̀ tó ń sọ pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn lọ́mọ́rọ̀ wá o Ọbásanjọ́ jẹ president Nàìjíríà ó fi ṣe bàbá ẹ̀dọ́ ìlú ti lọ gbàdúrà àárí yìí padà ìyá àdúrà náà ó tún lọ bẹ̀ ìgbà yẹn ni àwọn Niger Delta bẹ̀ sí ń para wọn ìdánwò bẹ̀ sí ń dá wàhálà sílẹ̀ Buhari náà lọ bẹ̀ ní first time ẹ̀ àti kí ni àyè padà Tinubu tó wà ń bẹ̀ yìí ó ń lọ bẹ̀ ìyàwó ẹ̀ jẹ́ pastor Abraham ní orúkọ tó sọ ń bẹ̀ Abraham ní Tinubu ń jẹ́ Christian ní ìmọ̀ ẹ̀ ń bẹ̀ Abraham ní lọ́sọ ní Adébóyè bàǹtí sí Tinubu tó wà ń bẹ̀ yìí ní change ìsìjọba ẹ̀ ẹ jẹ́ ká dúró de àwọn 100 days ẹ̀yẹ ẹ̀rí pé àbùkù ló máa mo ti sọ fún yín ti pẹ́ mo náà máa yẹ̀yẹ́ bàbá yẹn gbẹ̀yìn ni wọ́n máa ṣe kíni wọ́n máa yẹ̀yẹ́ ẹgbẹ̀yìn ni àti sọ fún ikú tó lóhùn ní kú tọmọ ẹ forí gbé yẹn yẹ̀yẹ́ ni bàbá yẹn máa ṣe gbẹ̀yìn mo ti sọ fún yín ti pẹ́ èyí ṣe ni so ẹ jẹ́ ká nóòtì ẹ o ọ̀rọ̀ Adébóyè yìí o ẹ calculate ẹ̀ tó bá parí àwẹ̀ tán àtẹlẹ́ tí mo sọ káwá mọ ilé ìtọ́jú òtítọ́ àtòdodo ẹ̀yin journalist ṣó ti yé ní bó ṣe rí nìyẹn so ìlérí tọ́lọ́run ṣe ó lè wà tí ìránṣẹ́ yẹn bá débẹ̀ ó mọ̀ pé kìí ṣe ni mo ti ń sọ ìgbà tí wọ́n ní Tinubu wọlé fún mi ràn pé Tinubu ilẹ̀ dé o kìíní kan o àwọn kan ní tí ìjọba Tinubu bá ti bẹ̀ tán ti po àwọn wá yẹ̀yẹ́ mi lé àwọn wá ká mi mọ́lé mò ń rẹ́rìn ṣé ibi kì í pa wọ́n sìn àwọn tó náà máa ká mọ́lé bí ń pa wọ́n pọ̀ mọ́ wọn ń pèrán wọn mo ní kò sí Odùduwà nation Yorùbá tó bá gbà tó bá àwọn yẹ̀yẹ́ bàbá yẹn wọ́n wá lù ú lé ṣé ẹ ti rí Odùduwà nation ẹ ti rí wọ́n gbowó wọn ni àwọn bàbá kan fáàmù ní jìbìtì tó náà jẹ́ wòlíì wọn tí Sunday Igboho ń pọ́nlé bàbá kan fáàmù nìyẹn wòlíì nìyẹn bàbá yẹn support wọn ṣe ẹ yàtọ̀ ṣé káwọn máa bá yín parọ́ máa jẹun ni àgbẹ̀ bá yẹn parọ́ jẹun so bó ṣe rí nìyẹn o ó yá tó bá ní question lórí ẹtí sọ tàbí ẹ máa béèrè ká tún wọn. bí ẹni ló mẹ́ta yìí Babangida ó ṣe ọlọ́ṣèwé sọ akẹ́kẹ́ sọ fún àgọ́ tí wọ́n sọ. lórí ọ̀rọ̀ Babangida tó ṣèwé ní 1992 ni mo ti sọ lásọtẹ́lẹ̀ ń gbà yẹn pé Babangida kì í ṣe last ministry tó sọ pé òun ni tó ń lérí kiri tó máa rúlò nílẹ̀-èdè yìí mo sọ ń gbà yẹn pé Ọbásanjọ́ ó máa lọ sẹ́wọ̀n ó máa wá ṣàrọ̀ orílẹ̀-èdè yìí
mo sọ pé Abíọ́lá máa jáde láti wá jìyà ẹ̀ṣẹ̀ torí ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Babangida pé Babangida ò ní ṣàṣeyọrí kó ń bẹ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Abíọ́lá tó tún jẹ́ ọ̀rẹ́ ẹ̀jẹ̀ tún wà lọ́wọ́ pé kò sí bó ṣe máa ṣààrẹ orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé bàbá Amẹ́ríkà sọ pé tó bá gbàdúrà oṣù 6 wọn apá sílẹ̀ mi sọ pé nǹkan tó náà sọ fún mi pé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ nígbà yẹn nígbà tó wá dá 1993 tó wá jáde táwọn kan tó wá bá mi pé wọ́n sọ pé bàbá Ọbádáre sọ pé Abíọ́lá ò lè gbẹ́rù Nàìjíríà pé kí ni mo rí sí ọ̀rọ̀ ìbò tí wọ́n fẹ́ dì èmi dẹ̀ sọ fún wọn pé Abíọ́lá ò lè wọlé o bó bá wọlé wọn ò lè gbéjọba fún ọ gbogbo ẹ̀yin advice fún ẹ lọ ikú tó fẹ́ pa Abíọ́lá nìyẹn gbogbo àwọn èèyàn tó sọ ẹ̀yà Abíọ́lá ní kẹ́ ẹ dìbò fún o kẹ́ ẹ ti last respect fún ìgbẹ̀yìn ẹ̀ nìyẹn lórí ìbò tó fẹ́ ṣe yẹn nígbà tó tó wá yá àwọn kan láti wá bá mi pé Babangida àti Abíọ́lá pé ọ̀rẹ́ ni wọ́n á gbé fún mo wá lókè má pòwe kan fún yín mo ní Babangida orúkọ tó ń jẹ́ atannijẹ òun náà ń pè ní Maradona tí bí sọ̀rọ̀ bá ti jọ pé torí ẹ̀ mi ò mọ̀ tó Maradona atannijẹ bí sọ̀rọ̀ bá ń jọ òun ló ń gbà tó ń bọ̀ láti airport tó ń interview ẹ̀yin journalist tó ní kí ló rí nípa òṣèré Nàìjíríà ó ní Babangida is Maradona dàsíkò atannijẹ ẹlòmíín gbọ́ Maradona ni kò mọ̀ mí nìyẹn mo ní Abíọ́lá fúnra ẹ̀ ọmọ gbọ́n ju bàbá ọmọ tó gbọ́n ju bàbá ẹ̀ mo ń bá àwọn méjèèjì ṣe jẹ́ nìyẹn mo lé òkìkí atannijẹ ó ń tàn ní ìlú òkìkí ọmọ gbọ́n ju bàbá ń tàn gbogbo aráàlú wa sọ pé àwọn fẹ́ màgbà náà àwọn méjèèjì atannijẹ àtọmọ tó gbọ́n ju bàbá lọ wọ́n wá dọjọ́ gbogbo àwọn obìnrin ìlú wọ́n ní ẹni tó bá ti jágbà rán méjèèjì làwọn máa tẹ̀lé làwọn máa kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ làwọn máa fòwá ẹ̀ wọ́n wá dọjọ́ ọjọ́ méjì pé ọmọ gbọ́n ju bàbá àtọ̀tẹ̀nijẹ ẹ wá ṣe díje o wọ́n máa gbà nù yín ọjọ́ méje pé ọmọ gbọ́n ju bàbá ti débẹ̀ wọ́n retí atannijẹ wọn ò rí atannijẹ lọ́ba wa ní kọ́ lọ ránṣẹ́ kọ́ lọ pa atannijẹ wa nígbà tó máa délé atannijẹ ń sùn lọ́wọ́ wọ́n jí dìde ó ní kí ló ṣẹlẹ̀ wọ́n lé ní Ọlọ́run ti gbàgbé ó tẹ̀lé wọn ó wá dẹ́dọ̀ àwọn aláìlú àtọba àtijọ́ yìí pé atannijẹ wọn gbọ́dọ̀ àti débi àwọn fẹ́ màgbà léni ló wá ní ó ní wọ́n sáré wọn kó wọn máa gbé báàgì kọ́ká ẹ̀mí tó ń bá gbé kọ̀ọ̀ká òun á gbé pọ́ọ̀sì dání ẹ̀mí tó ń bá gbé pọ́ọ̀sì dání òun á gbé báàgì dání pé òun ti gbàgbé ẹ̀ sílé kò sílé tó ń mú dání kó fún un láyè kó ń lọlé lọ gbé báàgì wọn wá yọ̀dá nígbà tá a jẹ́ náà délé oníkèyà òun fún un lóúnjẹ ó jẹun oníkun fún un lọ tí ó mọ ti lọ wọ́n jókòó ẹ̀ ń wòran wọ́n wá dúró dáta ẹ̀jẹ̀ títí tí wọ́n rí wọn á tún ránṣẹ́ lọ pé atannijẹ wọn retí ẹ ọ wá ní kí wọn sọ fún ọba àti gbogbo rẹ tó wà ń bẹ pé bóun ṣe ń tọyàn nìyẹn bóun kì í tọyàn jù bẹ́ẹ̀ lọ ó tàn wọn sórí ìjòkó nígbà tó di àárọ̀ ní gbogbo obìnrin ìlú náà dà lọ sílé atannijẹ àwọn fẹ́ kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ẹ àwọn dẹ̀ fẹ́ iṣẹ́ ẹ̀ làwọn kọ́ ìwà tó wù yẹn wá ní wọn pẹ ẹni tó bá fẹ́ ra báàgì tó fi ń kọ́ká ní obìnrin kó rà ẹni tó máa gbé pọ́ọ̀sì dání kó gbé dání máa gbé báàgì wọ́n dání kó dání nígbà tó jẹ́ lókèta wọn á kó wá ó wá sọ fún àwọn obìnrin ó ní gbogbo nǹkan tẹ́ bá fi ń ṣẹ̀ṣẹ̀ oníkẹ́ máa kó sí báàgì yìí ó ní nǹkan tẹ́ máa fi tọkùnrin máa jẹ nìyẹn kò sí bẹ́ẹ̀ kí obìnrin ní Babangida kò sí bẹ́ẹ̀ kí lè gbọ́n obìnrin àtọ̀ yìí ni bó ra minerals wàrà sweet wàrà sàwámà bẹ́ẹ̀ ni àtọ́jọ́ ẹ̀ làwọn obìnrin ti gbé báàgì wọn kiri tí wọ́n bá ti gbé báàgì wọn atannijẹ ní gbogbo báàgì àti pọ́s so ó tàn Babangida sọ fún òyìnbó tí wọ́n nìyẹn pé bọ́ọ̀ ṣe ń tọ̀yàn nìyẹn o ìdí tó fi ń kó látannijẹ nìyẹn o Maradona nǹkan tó sọ fún yín nìyẹn lẹ́yìn náà tún ti tàn yín jẹ lẹ́ẹ̀kejì o àpò ẹ̀ ṣe tuntun wà lọ́wọ́ ẹ̀ olóhùn tó ń ṣe lọ́ọ̀ṣẹ̀ tó pa 32 billion bẹ́ẹ̀
gbogbo ẹ̀yin tá ẹ sọ pé Babangida ló bà Nàìjíríà jẹ́ wá lọ donate owó ń bẹ̀ ṣé kò tún tàn yín lẹ́ẹ̀kejì àpò ẹ wà lọ́wọ́ obìnrin ni ó dìgbà tó bá kú tán wọ́n ní Fálànà àwọn woman rights pé wọ́n fẹ́ pe Babangida lẹ́jọ́ ọmọ Abíọ́lá náà ló fẹ́ pa Babangida lẹ́jọ́ àwọn ò ní làákàyè ni tí ó rí àtọ́nijẹ́ àti ọmọgbọ́njú bàbá làákàyè làgbà nǹkan tó yẹ kó wọ́n béèrè tí wọ́n á expect ní Nàìjíríà kó wọ́n béèrè wọn ò béèrè nǹkan tó yẹ kó wọ́n sọ fún Babangida àwọn right nìyẹn wọ́n sọ fún Babangida òkè àwọn agree o pé tí wọ́n bá gbé ìjọba fún Abíọ́lá pé ogun wọn jà Nàìjíríà àwọn gbọ́ nǹkan tó kọ wọn ní kò sí parọ́ o àwọn gbà pé kì í ṣe wọn ló pa Ìdélégì wá o àwọn agree ṣùgbọ́n owó sàmẹ́dò ńkọ́ tí ejò ló gbé mi tó bá lẹ́jọ́ gbé mi ejò dúdú ni tàbí pupa ni ibi tó máa ti mọ̀ bóyá ẹ̀rọ ló pa ni àwọn kan ó lọ ṣèwé rọ́ nǹkan tó yẹ kó ń bèèrè lọ́wọ́ ẹ̀ pé owó sàmẹ́dò ńkọ́ ò kọ́ sínú ìwé yìí tí ejò gbé mi ni ibẹ̀ náà tó máa mọ̀ bóyá ń parọ́ bèrè nǹkan tó yẹ kí ẹ bèrè ibẹ̀ ní àkàrà tó máa tún sépo tó ti yé sìn bẹ́ẹ̀ pẹ́jọ́ lọ́la àwọn ọmọ rẹ̀ lè jẹ́ àpò tó wà lọ́wọ́ ẹ náà ló kọ́kọ́ máa fi tàn yín á ṣe kí ni á tàn yín atọ́nijẹ́ ni òun náà pè ní Maradona òun ló sọ fún Nàìjíríà pé àpò tó fi ń tànyàn kò tí ì kú lẹ́dọ̀ òun kò sí bọ́kùnrin ṣe lè gbọ́n tó títí obìnrin Babangida obìnrin àpapà tàn ẹ́ jẹ́ ni bó bá ní o fẹ́ fipá báyàwó ẹ̀ sùn ló fẹ́ ti gbogbo alóhùn wá lóhùn fẹ́ lọ tọ̀ á lọ rí bẹ̀rẹ̀ fúrùm nígbà tó bá dé báyìí tó bá gbókò sí ládàá ẹ̀kọ́ fẹ́ disbagin tó bá rẹ̀ títí wàá sùn wà spam àdàsẹ́ láàárẹ̀ ọ̀nà máa wojú ẹ̀ á ní bó o ṣe fi sílẹ̀ ló bá ní kò wò ó á bó o ṣe fi sílẹ̀ ló bá wà á máa dà ẹ̀kọ́ fẹ́ disbagin wà á tẹ̀ ẹ̀ báyìí gbogbo ọdún alẹ̀ pọ̀ àtọ́nijẹ́ ni wọ́n máa gbowó wọn gba sàlámà bó ìdí wọn bá ń yí báyìí àwọn ìdí yẹn máa sọ pé àtọ́nijẹ́ kódà wọn á tún gba ọpọlọ lórí èèyàn intellectual property wọn á tún gba lórí èèyàn. fídíò ẹ̀ tó sọ ní àtọ́nijẹ́ ni bó ṣe ní nìyẹn so bọ́rọ̀ Babangida ti jẹ́ ní àtọ́nijẹ́ náà pé Maradona bó ṣe tọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ lọ tò sóòrùn náà ìdí tí Babangida wá fi sọ̀rọ̀ síta àkókò Babangida ti ń tó láti kú gẹ́gẹ́ mú mùsùlùmí wọn máa tún bá tó bá tí àkókò bá ti ń súnmọ́ tó bá ti ń ròyìn wọn máa tún bá Babangida ń tún bá ní torí pé wọn pa àkókò ikú ti ń sún etílé ìdí tó sọ 18 years ago wọ́n interview ẹ̀ ní foreign BBC ó sì ní confidence lórí June 12 nísìnyìngbà tó dé ìsìn ló ṣe wá declare pé òun jẹ̀bi òun tún bá nìyẹn àkókò ti tó tó fẹ́ fi ayé sílẹ̀ mùsùlùmí máa tún bá. àwọn tó lọ́sọ̀gà fún láì. wọ́n tí wọ́n nìyẹn tí wọ́n tún bá ní àkókò ti lọ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe à máa sọ á dẹ̀ máa tún bá lẹ́dọ̀ Ọlọ́run Babangida tún bá ní ìjẹ́ bóyá ẹ̀rẹ́sẹ̀kẹ̀ ẹ̀rù kan bà ó tí o bó ṣe rí nìyẹn. láìpẹ́ ìnílẹ̀ Yorùbá náà ni ààrẹ tuntun